lágbára Ọlọ́run ọba. Ògidì ọmọ Jésù Kristi wá dá mi lóhùn, ìwọ ní ń perí lọ́wọ́lọ́wọ́. Ẹ kú àmórí pé ọdún bàbá mi olówó orí èmi Dèbórà ẹ̀yìn ní pé ń fa. Bàbá Daniel, bàbá David Dominion ń kọ́ ṣe ń bẹ lálàáfíà ara. Ẹ kú àmórí pé ọdún ẹ̀ nífẹ̀ẹ́ léyìí dágbére fáyé. Ìwé mímọ́ ló fi yé mi ó ló dá ká mọ̀ káyé ọjọ́ wa kó lè mọ̀ fọkàn wa sí fọgbọ́n. Torí wà tá a wà láyé yóò rí ọ̀fẹ́ Ọlọ́run ni. Bá mi Báyọ̀dé o, bàbá ẹ mọ̀mọ́ bínú pé mo bá yín láyé mo pè yín ló kọ́. Béèyàn hàn bá wúwo tó tóbi gbàǹgbà báyìí ó kọ́ wọn mọ́ fúyẹ́ lẹ́nu gẹ́gẹ́ ni. Mo bá yín dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ ọba dániwáyé tó ní ká ẹ̀ tún rọ́dún. Ọba aláṣẹ pé a dúpẹ́ o. Bàbá àpọ̀mọ́ máma jábọ̀ ó ṣe gbanigbani tá a ṣàyà ọ̀ ṣeun. Alábẹ́ẹ̀nú àhásá sí àdúpẹ́ lórí ẹni tiwa tó tún ti rọ́dún tuntun. Bá mi ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń ẹ̀kọ́ ọdún. Bá mi Báyọ̀dé o, wọ́n mọ̀ pé ó nígbà gbogbo lẹ́dàkùn mọ̀dà gọ́jọ́gọ́jọ́. Akíkanjú níbi ká ṣiṣẹ́ Olúwa, èèyàn àtàtà níbi ká kọ́ nílẹ̀ ẹ̀kọ́ jìnlẹ̀ nínú Bíbélì kó sì yé ni yékéyéké. Kì í fi iṣẹ́ Jésù Kristi ìṣeré rárá. Bàbá ẹ̀ ńlẹ́ ẹ lè mọ̀ ṣe ìpẹ́ ẹ̀yìn ò sí mọ̀ká ẹ níṣe tiẹ̀ níṣe tẹ́ lágbára Ọlọ́run ọba. Ọmọ ọkọ nínú ilé Olúwa, ẹ̀rù jẹ̀jẹ̀ fáwọn ẹni èṣù ọ̀pọ̀ ọdún o. Ọkọ àṣeyẹ òníyàn nífẹ̀ẹ́ léyìí dágbére fáyé. Àṣeyìnṣe tún ṣe bá mi o. Àṣeyìnṣe tún ṣe bólúwa tí ń bẹ ọdún ayọ̀ lọ́sìmọ̀ ṣe. Bàbá mi èèyàn tọ̀wọ̀tọ̀wọ̀ láti ìlú Ọ̀wọ̀, Ọ̀ọ̀ni ṣubú dànù láyé ń bí. Ọmọ lọ́wọ́ ọmọdé wọn kì í jẹran ẹdun. Ẹ̀gbànú mi ọmọye ọkà. Níjọ́nù mi ti dáyé kò jalè rí ojú olóko ni bàbá yín ti mú tiwọn. Bá mi o, ìyàn bára funfun ọkà bára mọ̀ sí àdá. Bó bá di ká mọ̀ rorílẹ̀ ẹ̀ bàbá yín gbogbo ẹ̀ ló yé mi yékéyéké. Àmọ́ ẹ jájọ sẹ́rí padà lọ́nà ọbẹ̀ ọ̀hún. Ọmọ Jésù Kristi o, ọmọọba táyé rọ̀bí àgógó. Ọ̀pọ̀ ọdún ọ̀pọ̀ àmórígbọ́ ọdún o. FCC tún kwaya ló rán mi wá bí. Ǹlẹ́ olówó orí ìyá mi Dèbórà wọ́n ní mo kì í ní gbèjègbèjọ. Mọ̀mọ́ ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ jẹun ọmọ lẹ́nu bí iṣu. Ògbómọ̀ṣọ́ ajílété níbi wọ́n gbé jẹ́ kàkan tó mú un kọ yangan. Ògbómọ̀ṣọ́ ni ọmọ àfọ̀gbọ́jà. Mọ̀mọ́ mi àgùntàṣọ́ lò adúmáradán arẹwà lóbìnrin àbáṣọ ṣe dédé ara. Ògbómọ̀ṣọ́ ibi apẹ̀rin sí iná pè lókè ìlérin, ibi apẹ̀fọ̀n sí iná pè nísàlẹ̀ àfọ̀, ibi àpọ̀rá sí iná pè nísàlẹ̀ ọ̀rá. Bàbá yín jagun títí ló bá fàpòrọ̀ sọ́jà àjagun. Ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ lẹ́rú rí olórí ogun ni bàbá tó bí yín lọ́mọ. Ọlọ́jọ́ bí òní bàbá ọlọ́mọ púpọ̀ rẹpẹtẹ. Ìyẹ́ tẹ́ fi ń bò wá Ọlọ́run wá níjó rẹ̀ dànù láìláì. Ipa yóò ní pé lágbára Ọlọ́run ọba. Dr. Pastor akàwé gboyè onímọ̀tọ́ ti fi màrárò òkú ẹ̀kọ́ ọdún. Ẹni àfàmì òróró yàn òróró orí yóò nígbẹ̀ lágbára Elédùmarè ọba. Ẹ nífẹ̀ẹ́ bí kan ìyá yo. Bá mi o, ẹ ní fi ìbànújẹ́ gbẹ̀yìn ayọ̀. Ibi gbogbo tá ẹ ti mọ́wọ́ Ọlọ́run wá ní jódì ẹ ní fòṣì ló gbà. Bàbá Dominion o, ọdọọdún lẹ́mọ̀ bẹ torí ọdọọdún ni dòdòdó ẹ ní kánjú jáde láyé. Ayé yóò wá nítorí kodò bí ẹ̀rọ àfàmì. Ayé oníjàlè kí wọ́n pẹ́yìn ni ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́rìn-ín Ọlọ́run ò ní jó pa yín lẹ́kún. Happy birthday to you, bá
bó bá ti wá wù kẹ́ ẹ pẹ́ láyé ẹ ní mọ̀ sáré ọmọ. mi ò dáwọ́ lónìí iṣẹ́ àárọ̀ mi ni mo wá jẹ́. FCT tún kwaya lápapọ̀ lónìí kí yín bí ológun kẹ̀kẹ́ o. wọ́n ní kí yín bí ọlọ́gbọ̀n ọba àbàjá. wọ́n lẹ̀ nífẹ̀ẹ́ léyìí dágbére fáyé ẹ kú ọdún o. Àṣàkẹ́ ọ̀la lorúkọ tèmi ń jẹ́. Zionist the chanter ọ̀kan lára wọn ní FCT tún kwaya náà ní àfijọ́ orin tí ṣe tí ní gbọ́mi. bàbá ẹ kú ọdún ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀.